ǹjẹ́ ẹkú lé báyìí náà làkí ara alẹ́ rẹ̀ wá báyìí náà làkí rọ̀nà tá bá ti wá rí rẹ̀ ni tó tójọ́ mẹ́ta ẹkú àti làkí rẹ̀ ni lórí ìkànnì Akéde Yorùbá TV News àtúnkù ọjọ́ méjì àkú ọjọ́ mẹ́ta àkú ọjọ́ gbọgbọrọ bí ọwọ́ aṣọ gbogbo àwa tá wà lórílẹ̀‐èdè abínibí wa tí ń ṣe ilẹ̀ Yorùbá àtàwọn tá wà lókè òkun tí wọ́n fìfẹ́ hàn sí mi tí wọ́n fi ń wo ojú òpó mi lórí ìkànnì Akéde Yorùbá TV News tá a wà yìí lóòrèkóòrè tí wọ́n ń gbé mi lárugẹ tí wọ́n fi wíwò wọn tán fi ń yẹ ètò tèmi náà sí mo kí gbogbo apá àkú ọjọ́ méjì ọjọ́ mẹ́ta o ṣebí lọ́tún báyìí náà láṣọ ara alágẹmọ mo tún ti gbọ̀nà tún yọ lọ́jọ́ ti tèmi àyànfẹ́ Elédùmarè ọmọ bíbí ilé ogbó ìjà yẹgàn ní bàbá tó bí mi lọ́mọ ṣe bí iṣẹ́ tá a fi rán gún ni kó jẹbọ èyí tá a fi rán kàlàmọ̀gò ni kó jòkó èèyàn sẹ́rẹ́ èyí tá a fi rán wa lórí ìkànnì Akéde Yorùbá TV News ó náà ní ká ná gbàrà ká ná gbòòrò ká tẹ̀sẹ̀ kùkú dọ́nà jíjìn ká fi sòótọ́ ọ̀rọ̀ jọ tí ó mọ̀ jàǹfààní fún gbogbo àwọn èèyàn èmi tó ti jáde bí ìṣe tèmi lọ́jọ́ ti tèmi torí lílọ báyìí náà ni mo ń ṣe wí àlọ́ mo tún lọ káàkiri orílẹ̀-èdè yìí mo lọ káàkiri ilẹ̀ Yorùbá mo lọ káàkiri ilẹ̀ káàrọ̀ òjíire mo tọ̀ àwọn àgbààgbà ilẹ̀ káàrọ̀ òjíire lẹ àwọn ọmọ kóòtù òjíbí mo tọ̀ gbogbo wọn lọ nínú ọ̀sẹ̀ tá a tún wà yìí náà ni wípé kí tún ní lọ lápá abẹ́wọn o kí lẹ́yìn tún rí sí i pẹ̀lú ìgbésẹ̀ táwọn èèkàn nílẹ̀ Yorùbá tí wọ́n ń gbé lórí àtìlẹ́yìn tí wọ́n sọ wípé àwọn ò ṣe fún ọmọ Adéyẹmọ Sunday Igboho tó jẹ́ ajìjàngbara fún gbogbo ọmọ káàárọ̀ òjíire èyí ni ò jẹ́ kémi lè sinmi èyí ni ò jẹ́ kémi lè sùn èyí ni ò jẹ́ kémi lè wò pé kí n máa mú ọ̀tun wá lórí ìròyìn bí bá ṣe ń lọ nípa ọmọ Adéyẹmọ tí ń ṣe olóyè Sunday Igboho ẹkùn bàbá dámì ẹ̀tàn tí sójú igbó tí ń tira rẹ̀ sójú ọ̀nà ẹni tó wà nù létí ń ba ara rẹ̀ lẹ́rù ìbẹ̀rù bójó fún gbogbo àwọn agbésùnmọ̀mí àṣekúpa ní àwọn Fúlàní darandaran tán ń pè ní darandaran nítorí tiwe àǹfààní ẹ̀yin olólùfẹ́ wa òun náà ni mo fi ń ṣe gbogbo èyí àyànfẹ́ Elédùmarè ṣùgbọ́n mo jùbà fún Elédùmarè ọba kọ́dá ayé ọba ṣẹ̀dá àwọn ọba àná ọbẹ̀ ní ọba títí ń bẹ kí bẹbẹ tó máa bẹ Èdùmarè tí ó máa wà nígbà tí ọba tó ní sìn kankan mọ́ ọba tí ń fìsọ rẹ̀ sọ mi lọ tí ń fàbò rẹ̀ bò mí bọ̀ tó ní kí n máa lọ pé wíní báyìí náà ládìí rẹ fíní báyìí náà ládìí rẹ ń tẹkọ ìmọ̀ bẹ́ẹ̀ àti pé gbogbo ọwọ́ gbogbo ọ̀ka tọwọ́ bá kó sẹ́nu báyìí òun náà ní kó padà èyí ò ní pààyàn lọ àyànbọ̀ ńlọ́wọ́ ń yọnu Èdùmarè náà ló ní kó mọ rí bẹ́ẹ̀ mímọ̀ ṣe èmi kọ́ ọgbọ́n orí mi ò gbé Èdùmarè ló ń fi ìṣọ́ rẹ̀ àtàbò rẹ̀ ti fi ń pa wá mọ́ ṣé mo mú ròyìn kan wá lọ́jọ́ kìíní àná bí ọjọ́ mélòó kan sẹ́yìn lórí ìkànnì yìí pé láàrin olóyè ọmọ Adéyẹmọ àti Ọọ̀ni ti Ilé Ifẹ̀ wípé ìjà ti ṣe bẹ́ẹ̀ ó ti parí láàrin àwọn méjèèjì ṣùgbọ́n yà mí lẹ́nu ó sì ṣe mí lẹ́mọ̀ bẹ́ẹ̀ ni kò jọ mí lójú torí wípé wọ́n sọ wípé ẹrú kan ní máa ń ṣèbàjẹ́ tí ń múni bú ìgbà ẹrú pẹ̀lú bí àwọn kan ṣe ń bá mi sọ̀rọ̀ lábẹ́ aṣọ tí wọ́n ń ṣe ó yé mi pé kò síjà kankan láàrin àwọn méjèèjì ọgbọ́n àti tà ọgbọ́n àti jẹ ti tèmi lèmi ń ṣe tí mo fi ń sọ wípé ìjà parí láàrin wọn tọ́ àwọn fi ṣe bínú àti fi ṣe yanga torí pé kí ni èyí táwọn náà bá rí òun náà làwọn náà sọ àti pé èèyàn burúkú ti bèèyàn rẹ jẹ́ ṣùgbọ́n lórí ìkànnì tàwa Akéde Yorùbá TV News a kì í ṣẹni tí máa ń bá wọn rẹ́rà tí ò lọ́mọ nínú rárá a máa ń wádìí òtítọ́ a máa ń wádìí òdodo bó bá sọ oṣù mẹ́fà ọdún kan gbáko ló gbà wá ká tó rí di kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ ìgbà náà látò gbé wá sójú móhùnmáwòrán tẹ́ẹ̀tì máa wò wá báyìí èyí náà ló fà á tó jẹ́ pé ètò tòní ó fẹ́ lọ já díẹ̀ torí pé àwa òkodoro ọ̀rọ̀ a ti tàn mọ́lẹ̀ sí gbogbo àwọn ohun tí ń ṣẹlẹ̀ lábẹ́nú ṣáájú ká tó wá gbé wá fún ẹ̀yin tẹ̀ ń wò wá nílé akọjá ẹni tí kàn mú ọ̀rọ̀ láyé èrèfé àbí tí ń lọ́wọ́ àhesọ ọ̀rọ̀ tí fi ń ṣètò láti fi tajà tiẹ̀ àbí láti jẹ́ kí ayé lè rí i pé n tí mò ń ṣe nì ẹ wá bá mi rajà irọ́ a máa ń wá fílẹ̀ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ lórí ìkànnì yìí ká tó ṣe ohunkóhun ni èyí náà ló sì fà tó já sí pé ìfẹ́ tẹ̀yàn tẹ ní sí wa nílé pé tí ò fi dínkù tí ò fi mẹ́ẹ̀ torí ẹ ti mọ̀ pé òtítọ́ ọ̀rọ̀ báyìí òun làwọn gbéyẹ̀wò lórí ìkànnì Akéde Yorùbá TV lọ́jọ́ ti tèní nígbà mo ná gbàrà tí mo ní mo ná gbòòrò tán tí mo ti sẹ́kọ́ náà tí mo fi bẹ̀ wọ ẹ̀dùn àbọ̀n lọ́jọ́ tèní èyí tí mo mú wá ó náà ní ìròyìn ayọ̀ fún gbogbo ọmọ káàárọ̀ òjíire lórí pé kí ni alájọṣepọ̀ tí ń bẹ láàrin olóyè ọmọ Adéyẹmọ àti gbogbo àwọn lọ́balọ́ba káàárọ̀ òjíire ó ti dán mọ́ná báyìí o kò sì sí àhesọ ọ̀rọ̀ kankan tó ṣe wípé ọba kan ó yan olóyè ọmọ Adéyẹmọ ní pọ̀sìn àbí olóyè ọmọ Adéyẹmọ ó hùwà gàrú àbó hùwà gbéraga àbí tá ìjọra ẹni lójú táwọn kan ké káàkiri yẹ pé olóyè ọmọ Adéyẹmọ ní lọ́wọ́ àhesọ ọ̀rọ̀ pátápátá gbáà ní yòó èyí ló fà á
tí mo fi wá kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ rẹ̀ pé ṣé lóòótọ́ ni àbí àhesọ ọ̀rọ̀ pé láàrin olóyè ọmọ Adéyẹmọ àtàwọn ọba ọba káàárọ̀ oòjíire àárín wọn ti ṣe báyìí tó ti di gbẹ́kú tí ìdodo ẹ̀fọn ń ṣe táwọn méjèèjì tí wọ́n ti jọ ṣe kíni tí wọ́n ti jọ ní ìyà tó dánmọ́rán tí wọ́n ti kọ síra wọn. Nínú ìwádìí mi àyànfẹ́ Elédùmarè lórí ìkànnì Akéde Yorùbá mo ní kẹ́ ẹ subscribe síbẹ̀ kẹ́ ẹ sì máa bá mi share rẹ̀ káàkiri fún àǹfààní àwọn èèyàn tí wọ́n mọ̀ pé ìkànnì yìí tó ń sojú ọmọ Yorùbá tí ń sòkodoro ọ̀rọ̀ tí ń kabẹ níkò ó ti wà kán lè máa rí wa wò lóòrèkóòrè pàápàá jùlọ nínú àwọn ìròyìn àjàbalẹ̀ àti oríṣiríṣi ètò nípa bí ṣe ń lọ nílẹ̀ káàárọ̀ oòjíire nírò èyí tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí. Mo wá ṣe ìwádìí mi lọ́dọ̀ àwọn àgbàlagbà pé àwọn tán súnmọ́ ọba àtàwọn tán súnmọ́ olóyè ọmọ Adéyẹmọ mo ṣèwádìí mi ní láǹfààní àti forúkọ ẹnìkankan léde nítorí ààbò ara wọn mi ní láǹfààní àti forúkọ ẹnìkankan síta ń bẹ̀ ṣùgbọ́n wọ́n jẹ́ kó yé mi pé nínú ìpàdé tí Ọọ̀ni ti Ilé Ifẹ̀ ọba Ògúnwùsì Adéyẹyè Ọ̀jájá the second tí ó pè níbi oṣù tá a lò tán yìí ọjọ́ àlàmísì tó gbẹ̀yìn oṣù tá a lò tán yìí òní bàbá náà pé ìpàdé láàfin wọn ní Ilé Ifẹ̀ níbi tí gbogbo àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá ilẹ̀ káàárọ̀ oòjíire káfàtà tí wọ́n ti péjú pésẹ̀ láti jíròrò lórí kí láà ṣe ọ̀nà àbáyọdà lórí ètò ààbò ilẹ̀ káàárọ̀ oòjíire. Bẹ́ẹ̀ bá gbàgbé nínú ìròyìn tí mo ní mo mú wá tẹ́nìkan sọ wípé bákan ni ó ṣe jẹ́ yìí níbẹ̀ láti sọ wípé olóyè ọmọ Adéyẹmọ Sunday Igboho Ọ̀sà ó pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí òun náà ti bá wọn dá sí ìpàdé náà tí wọ́n sì jọ pẹ̀kẹ́ lu àwọn ọ̀rọ̀ tán jọ jomi tó rọ ọ̀rọ̀ nínú pípè tí olóyè ọmọ Adéyẹmọ pè yìí ibẹ̀ gan ni bàbá ti ṣe àlàyé wípé fún gbogbo àwọn lọ́balọ́ba tí wọ́n wà ń kálẹ̀ àtàwọn tí ò sí káàkiri ilẹ̀ káàárọ̀ oòjíire wọ́n ní bàbá ṣe ní àlàyé ń bẹ̀ pé àwọn yìí ṣe arọ́bàfín bẹ́ẹ̀ làwọn kì í ṣe ẹni tí ń tẹjú ọba mọ́lẹ̀ torí pọ́mọ bíbí ilẹ̀ káàárọ̀ oòjíire làwọn ń ṣe àwọn sì mọ òfin àti ìlànà ntọ́tọ́ àtẹ̀yí tí ò tọ́ àtọ̀wọ̀ tó yẹ fún orí adé kọ̀ọ̀kan páwọn ò lè tọ́jú ọba mọ́lẹ̀ bó ti ń wù kó mọ̀ olóyè ọmọ Adéyẹmọ ṣe lálàyé nínú ìbánisọ̀rọ̀ tó ti pè wọlé sí àárín àwọn lọ́balọ́ba náà lọ́jọ́ náà wípé ìjà tí àwọn ń jà yìí pàápàá jùlọ fún tàwọn ọba ilẹ̀ káàárọ̀ oòjíire ní tìtorí wípé ó jẹ́ àbùkù gbáà kí alága kánsù kan nínú ẹgbẹ́ òṣèlú kan kó wa máa yọ ọba nípò gẹ́gẹ́ bí jìgá wọ́n ló jábùkù forí adé ó sì jẹ́ nǹkan àtìjú fún gbogbo ọmọ káàárọ̀ oòjíire pé ń tá bá ti pè lọ́ba báyìí kábíyèsí o ló yẹ kó máa rí bẹ́ẹ̀ fún wọn pé ṣùgbọ́n bí nǹkan ṣe wá yí dandé yìí tó ń kálukú wọn hùwà tó wù wọ́n tí wọ́n sì fi ń tàbùkù ọba tí wọ́n sọ̀rọ̀ kùngbákùngbé tí wọ́n ń rí orí àwọn tí wọ́n ń rí àwọn orí adé fín lọ́nà kọ̀nà yìí wọ́n náà ló jẹ́ nǹkan ẹ̀ẹ̀dùn ọkàn fún àwọn táwọn fi wò ó pé ó yẹ káwọn jíjà gbára láti jà fún ẹ̀tọ́ ọmọ káàárọ̀ oòjíire àní káwọn yọra àwọn kúrò lábẹ́ àwọn olóṣèlú kan kí wọ́n yé rí àwọn ọba ilẹ̀ káàárọ̀ oòjíire fín mọ́ èyí ni àwọn àlàyé tí olóyè ọmọ Adéyẹmọ Sunday Igboho tó ṣe wípé nítorí ẹ̀yin ọba aláyé náà ni ó ní kò sí nínú alága kánsù kan tó fẹ́ bọ́hùn sọ̀rọ̀ àbí tí ò fẹ́ rí òun bàbá ní nínú ọ́fíìsì àwọn làwọn ti fún un lọ́jọ́ pé ẹ wá rí mi lọ́fíìsì mi ẹ gbéra yín pò lé ẹ wàá bá mi ní èmi kọ́ ni wàá bá yín ipò nù yò ibẹ̀ lẹ́yìn tí mọ̀ pé ẹni tó lọ́lá tápọ̀nlé tọ́ sí òun náà lọ́mọ olóyè ọmọ Adéyẹmọ ń ṣe wọn náà wọn pàṣẹ fún wọn ni pé ọjọ́ báyìí ni màá ráàyè kẹ́ ẹ wá ká tó wá ń bọ̀ sí ọba aládé tálága kánsù kan tí ó wà mọ́ yọ bíi jìgá wọn ní gbogbo àwọn nǹkan yìí làwọn rí pàápàá jùlọ ìṣekúpani tó tún ṣẹlẹ̀ sáwọn ọba ilẹ̀ káàárọ̀ oòjíire wọn ló jẹ́ nǹkan àbùkù káwọn agbésùmọ̀mí agbébọn kankan déédéé ya wọ ààfin ká sì pọba láì ní rí wọn mú láì sì ní sí ìjìyà kankan fún wọn wọn ní gbogbo eléyìí ni ó kà wọ́n láyà tó sì jẹ́ nǹkan ẹ̀dùn ọkàn fún àwọn táwọn fi ń jìjà pé ilẹ̀ káàárọ̀ oòjíire ó gbọ́dọ̀ lómìnira pé kì í ṣe pé àwọn ẹ̀rọ ọba aládé kankan fín àbí àwọn ń tẹ́jú ọba aládé kankan mọ́lẹ̀ ọmọ káàárọ̀ oòjíire ni mí ọmọ gbogbo èèyàn ọba òun náà sì ni mò ń ṣe ìjà yín ni mò ń gbé ìyìn tó ṣe
ìyájú sí orí adé bẹ́ẹ̀ ni mi tó sọ pé bó ní tọ́ bá ṣe jẹ́ gbogbo àwọn àlàyé yìí àtàwọn ọ̀rọ̀ mìíràn ní olóyè ọmọ Adéyẹmọ ni wọ́n sọ wípé wọ́n ṣe nínú ìbánisọ̀rọ̀ tán ti pè wọlé sórí ètò nínú ìpàdé tí Ọọ̀ni ti Ilé Ifẹ̀ tó pè lọ́jọ́ náà lọ́hùn. Èyí gan ló wà fà á tínú gbogbo àwọn lọ́balọ́ba lẹ̀ káàárọ̀ oòjíire inú wọn wá dùn ayọ̀ wọn kún wọ́n sì sọ tẹ̀dọ̀ ọkàn tàwọn náà wípé ojú táwọn fi ń wo olóyè ọmọ Adéyẹmọ tẹ́lẹ̀ ni wípé onígbéraga tí ń tẹjú ọba mọ́lẹ̀ tí ń ráwọn ọba aládé fín ni wọ́n ní ṣùgbọ́n pẹ̀lú àlàyé yìí àwọn gbà fún àwọn ṣe sáàkì fún olóyè ọmọ Adéyẹmọ ojú gbogbo àwọn náà ti hàn sí ti ń ṣẹlẹ̀ báyìí pé tó ṣe wípé àwọn ní láti jí gìrì káwọn jọ fọwọ́sowọ́pọ̀ kí gbogbo ègún àti ìrandíran tí ń ja ilẹ̀ káàárọ̀ oòjíire kó lè wá sópin kó lè wá sí ohun àfisẹ́yìn tẹ́gùn fi sọ àwọn yọnú o àwọn sì ti dunnú sí ìgbésẹ̀ tọmọ Adéyẹmọ ń gbé wọn ní tinú tòde ta ẹ̀yìn tá a wá ti wá tẹ̀yìn tọ̀tútòsì àwọn tí kọ̀kọ̀ ti gbangba làwọn fi ń ṣe àtìlẹ́yìn fọmọ Adéyẹmọ báyìí ṣùgbọ́n ìtọ́kàn tó ń kà wọ́n lóminú ni pé báwọn bá wá síta ní kọ́ńbọ́ọ̀kì ó ṣeéṣe káwọn olóṣèlú kan tó máa gbọ̀nà ẹ̀bùrú láti ṣe jàǹbá fáwọn pàápàá jùlọ nípa owó oṣù ẹ̀yin náà mọ̀ pé ọwọ́ àwọn olóṣèlú ló bọ́ sí àti pé wọ́n tún lè dúnkokò máwọn láti yọ àwọn lóyè ọba ṣùgbọ́n gbogbo pàtà agbára làwọn mọ̀ sà lábẹ́nú láti fi ṣe àtìlẹ́yìn fọmọ olóyè ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹkùn ọkọ̀ Fúlàní tí ń dẹ́rù bá gbogbo wọn ẹ ti mọ̀ pé ń dẹ́rù bá wọn báyìí ìbọn ti ń kígbe wọ́n ti ń kíbò sí pé ẹ bá wa sọ fún Ìgbòho ẹ bá wa mú Ìgbòho ẹ bá wa mú Ìgbòho ìbẹ̀rù ojú bá wọn ọkọ̀ yìí dé àdánwò dé bá gbogbo yín káfàtà hàn yóò pẹ̀lú gbogbo eléyìí tá a gbà lọ́tún gbà lósì ló wá jẹ́ kọ́kàn gbogbo ọmọ káàárọ̀ oòjíire dùn kó balẹ̀ tínú wọn sì dùn táyọ̀ wọn kún pé ilẹ̀ Yorùbá àti ń padà bọ̀ sí ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ pẹ̀lú bí ìfọwọ́sowọ́pọ̀ tó jíire bó ṣe ń bọ̀ látọ̀dọ̀ àwọn ọba aládé nílẹ̀ káàárọ̀ oòjíire bákan náà gbogbo àwọn tó jẹ́ àwọn èkàn nílẹ̀ Yorùbá wọ́n ti dìde láti ṣe àtìlẹ́yìn fún olóyè ọmọ Adéyẹmọ ṣùgbọ́n wọ́n ní a máa ń rí èkó nínú àlìkámọ̀ bẹ́ẹ̀ la máa ń rí kàńdà nínú ìrẹsì kò síbi tí ṣe ò sí ó kàn jura wọn lọ ni bá a bá wá rí nílẹ̀ Yorùbá táwọn kan tó wá ń gbọ̀nà ìbùrú tí wọ́n ń sọ wípé àwọn ò ṣe àbáwọn ò ṣàtìlẹ́yìn má bá wọn fà á ẹ sì má bá wọn jiyàn ṣẹbẹ́ni tó ní kìlú ó dáa ni ó nìkan kọ́ ni ó gbé bẹ́ẹ̀ fáǹfààní gbogbo káàárọ̀ oòjíire náà ni ẹ má bá wọn jà o ẹ jẹ́ ká ṣera wa lóṣooṣù ọ̀wọ̀ onígbé tí olóyè ọmọ Adéyẹmọ náà ti ń ké káàkiri pé ẹja ṣàtìlẹ́yìn fúnra wa ká dira wa nídàrún lámùrè ká ṣera wa lóṣooṣù ọ̀wọ̀ kí ọwọ́ wa kó lè ba èkú dà ká lè bèrè ikú ti pa bàbá wa tọ́ èmi ò ní rí jù wá lọ fún tòní lórí ètò lọ́jọ́ títì ní ó tún lè lọ já díẹ̀ ó sì tún lè yá bàbá ti rókòdoro ọ̀rọ̀ mú wá lórí ìdásílẹ̀ ọmọ Oòduà pàápàá jùlọ àtìlẹ́yìn fún olóyè ọmọ Adéyẹmọ àti ìgbésẹ̀ olóyè ọmọ Adéyẹmọ fún gbogbo ọmọ káàárọ̀ oòjíire bẹ́ẹ̀ náà la ṣe máa mú wá sójú móhùnmáwòrán yín lórí ìkànnì Akéde Yorùbá TV News mo fi ń pariwo tí mò ń ké tata pé ẹ subscribe síbẹ̀ ẹ bá wa share rẹ̀ káàkiri kẹ́ lè fi tẹ̀yìn náà kẹ́ fi gbé mi lárugẹ orí tèmi náà lè mọ wú ara mi ó lè máa yá láti máa ṣe àwọn ètò míì láti máa mú wá nígbà tí n bá rí pé ń fìfẹ́ hàn sí mi kí ló dé tí ì ní máa ṣe ìtẹ́yìn náà tẹ́ ń fẹ́ kò ní sú mi kò ní rẹ̀ mí láṣẹ Elédùmarè bẹ́ẹ̀ lágara òní dẹ́yìn náà tẹ́ ń wò mí nílé torí agara òní dá oníṣẹ́ Elédùmarè àti wá dàn wọ́n ní ọmọ aṣẹ́gi lówó ìgbà wo dùn yùgbàyùgbà bí ayé wòrí ọmọ àtàpọ́là sọ̀rọ̀ àgbẹ̀bí kan jìfà bíi kòtò ayé ní dání irú ọmọ èèyàn náà ní ẹrọkọ ìpẹ́ ayé òní dání irú fún àwọn òsì ní ẹrọkọ ìfẹ́fẹ́ àti ní báwọn gbowó òkúta láṣẹ Elédùmarè èròǹgbà wa lórí òréré ipò tó ga tílẹ̀ Yorùbá ń lọ Èdùmàrè ó mú wa débẹ̀ àti ní rogun aṣẹ́ni lórí ẹjá síra wa lọ́kàn o ká síra wa lóṣùṣù ọ̀wọ̀ ká lè bá rí ìjà lájàgbé kúrò lọ́wọ́ àwọn amúnisìn tí wọ́n mú wa lẹ́rú nílẹ̀ káàárọ̀ oòjíire kó tó dìgbà tí màá mú àkókò tí màá mú ètò mi wá fún wa lórí ìkànnì yìí orúkọ mi ò yípadà àyànfẹ́ Elédùmarè yín náà ni ilé ògbón bàbá tó bí mi lọ́mọ ọmọ máa ń tẹnumọ́ ìlú mi ò ní ṣe é di ní tí màá fọwọ́ sí júwe rẹ̀ láíláí títí dìgbà náà ó dàgbọ̀ láyọ̀ látún máa pàdé ẹ ṣeun.